alẹ́ òní, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti orílẹ̀-èdè Amẹ́ríkà kọ̀ jálẹ̀ lórí òté tí ààrẹ Donald Trump gbélé àwọn orílẹ̀-èdè méje kan. Ààrẹ Muhammadu Buhari sún ọjọ́ ìpadàbọ̀wálé rẹ̀ síwájú kí ó lè ṣe ìtọ́jú àìlera rẹ̀. Aṣòfin Ali Wakili rọ ìjọba àpapọ̀ láti ṣe àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ. Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ rọ àwọn ilé ẹ̀kọ́ gíga tó wà ní orílẹ̀-èdè yìí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ará ìlú agbègbè ibi tí wọ́n bá wà. A kú dédé àsìkò yìí, àsìkò òpin ọ̀sẹ̀ tó ṣe parí. Ìròyìn jákèjádò náà ló ń kàn sí yín láti iléeṣẹ́ tẹlifíṣọ̀n Orisun. Sekinat Ọláìdíraji ni atọ́kùn ìròyìn ọ̀hún rèé lẹ́sẹẹsẹ. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti orílẹ̀-èdè Amẹ́ríkà ti kọ̀ jálẹ̀ lórí ohun kan tí ìjọba orílẹ̀-èdè náà ń pè fún wípé kí ilé-ẹjọ́ ọ̀hún fi ìdí òté tí ààrẹ Donald Trump gbélé àwọn orílẹ̀-èdè méje kan tó jẹ́ ti ilẹ̀ Mùsùlùmí, èyí tó sì ń jẹ́ kí àwọn arìnrìn-àjò máa sáré wọ orílẹ̀-èdè ọ̀hún kí ó tó di wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn náà gbà láti fi ìdí àṣẹ Donald Trump múlẹ̀. Kíkọ̀ jálẹ̀ lórí òfin àti òté ọ̀hún ló ṣẹ̀ṣẹ̀ jẹ jáde lórí ọ̀rọ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ láti ọjọ́ 17 oṣù kínní ọdún yìí, èyí tí ààrẹ Donald Trump ti pàṣẹ pé wọn kò gbọdọ̀ jẹ́ kí àwọn àtìpó àti àwọn arìnrìn-àjò láti ilẹ̀ Iran, Iraq, Libya, Somalia, Sudan, Syria àti Yemen ó wọ orílẹ̀-èdè Amẹ́ríkà ní sáà tí a wà yìí. Àmọ́ ààrẹ Trump kò tíì sọ ohunkóhun lórí bí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè rẹ̀ ti kọ̀ jálẹ̀ lórí àṣẹ ọ̀hún tí ó pa. Àmọ́ igbákejì rẹ̀ ọ̀gbẹ́ni Mike Pence tí ó sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan ní ilẹ̀ náà sọ wípé bí ilé-ẹjọ́ ọ̀hún ti kọ̀ jálẹ̀ lórí òté náà jẹ́ ohun tí kò dùn mọ́ àwọn nínú rárá àti wípé láìpẹ́ àwọn yóò sọ ọ̀rọ̀ lórí rẹ̀. Ààrẹ Muhammadu Buhari ti sún ọjọ́ ìpadàbọ̀wálé rẹ̀ síwájú sí kí ó lè ṣe ìtọ́jú àìlera rẹ̀. Ìròyìn sísún ìsinmi ọlọ́jọ́ mẹ́wàá, èyí tí ó bẹ̀rẹ̀ ní bí ọ̀sẹ̀ méjì báyìí síwájú, ló jáde láti inú ọ̀rọ̀ àtẹ̀jáde kan èyí tó tẹ àwọn oníròyìn lọ́wọ́ gba ọwọ́ olùrànlọ́wọ́ pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlúkoro ìyẹn ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà jáde. Adésínà sọ wípé sísún ìsinmi ọ̀hún síwájú sí ṣe kókó kí ààrẹ lè ní àǹfààní àti ṣe àmójútó àìlera rẹ̀ kí ó sì lè parí gbogbo àwọn àyẹ̀wò ọlọ́kanòjọ̀kan èyí tí àwọn dókítà ilẹ̀ Amẹ́ríkà ní pé kí ó ṣe kí ó sì tún lè gba àwọn èsì àyẹ̀wò ọ̀hún padà bọ̀ wá sílé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ààrẹ Muhammadu Buhari ti fi ìwé ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ tí wọn kò sọ pàtó iye ọjọ́ tí wọ́n fi kún un. Kò ṣàìsọ bí ààrẹ ti fi ìmọrírì gbogbo àdúrótì àwọn ọmọ orílẹ̀-èdè yìí hàn lórí àdúrà tí wọ́n fi ń ránṣẹ́ sí i, tí wọ́n sì sọ wípé láìpẹ́ ààrẹ yóò dé bá wa láyọ̀ àti àlàáfíà. Mínísítà fún ọ̀rọ̀ ìròyìn, ìlúkoro àti àṣà ní orílẹ̀-èdè Nàìjíríà, Alhaji Lai Mohammed, ṣẹ wípé òun kò sọ ohunkóhun tó ní ṣe nípa ìpadàbọ̀wálé ààrẹ Muhammadu Buhari àti wípé kí ẹnikẹ́ni má fi ọ̀rọ̀ kọ̀rọ̀ kọ́ òun lọ́rùn. Ààrẹ Muhammadu Buhari ní gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń fọkàn sí ìpadàbọ̀wálé rẹ̀ lẹ́yìn ìsinmi ọlọ́jọ́ mẹ́wàá tó lọ fún ní ilẹ̀ Bìrìtìkó. Yàtọ̀ sí ìsinmi ọ̀hún, ààrẹ sọ wípé òun yóò fi àǹfààní náà ṣe ìtọ́jú ara òun lọ́hùn-ún. Àmọ́ tí ọ̀rọ̀ kankan kò tíì jáde látẹnu àwọn alábàáṣiṣẹ́pọ̀ ààrẹ Muhammadu Buhari lórí ìrìn àjò ọ̀hún, bẹ́ẹ̀ ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń fojú sọ́nà fún un. Bẹ́ẹ̀ náà sì ni mínísítà fún ọ̀rọ̀ ìlúkoro àti àṣà náà sọ wípé àhesọ ọ̀rọ̀ kan tó ń lọ nígboro ayé wípé ó ń fohùn léde wípé ààrẹ kò ní lè padà dé lásìkò yìí nítorí ọkọ̀ bàálù rẹ̀ bàjẹ́ kì í ṣe òtítọ́ rárá, nítorí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ti ẹnu òun jáde.
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jáde tó gba ọwọ́ olùrànwọ́ pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn ìyẹn Ṣẹ́gun Adéyẹmí jáde, Alhaji Lai Mohammed kò bá ẹnikẹ́ni sọ irúfẹ́ ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n sì ń rọ àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà láti gbọn etí wọn nù kúrò lórí àhesọ ọ̀rọ̀ ọ̀hún. Ní báyìí, ẹ jẹ́ ká kàn sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti gbọ́ ìròyìn láti ẹnu Adédèjì Adédayọ̀. Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà, Ọba Adéyẹyè ní Tògúnwùsì Ọ̀jájá kejì ti rọ ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ lórílẹ̀-èdè náà láti mú kíkẹ́kọ̀ọ́ nípa àṣà àti ìṣe lọ́kùnkúndùn fáwọn ọmọ ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó fi mọ́ ilé ẹ̀kọ́ gíga. Ẹni ìtàn ṣàlàyé pé kíkẹ́kọ̀ọ́ nípa àṣà àti ìṣe jẹ́ ohun tó pọn dandan láti máa fi kọ́ àwọn ọ̀dọ́ ìwòyí láti ìgbà ìwé. Orí adé ọ̀hún ló sọ eléyìí di mímọ̀ fájọ akọ̀ròyìnjọ lórílẹ̀-èdè Nàìjíríà náà nínú ààfin rẹ̀ nílùú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ó fi kún pé eléyìí ni yóò mú ìfòyà pé àṣà àti ìṣe ilẹ̀ adúláwọ̀ ń lọ sópin ìgbàgbé kúrò. Ẹni ìtàn tẹ̀síwájú pé kò tí lójú láti máa gbé àṣà àti ìṣe adúláwọ̀ lárugẹ ní gbogbo àgbáyé. Lákòótán, Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ ní àwọn adúláwọ̀ ló ń pa àṣà àti ìṣe wọn díẹ̀díẹ̀ látàrí ẹ̀kọ́ àjòjì. Ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jámi lórí kíkọ́ àṣà ilẹ̀ òkèèrè tayọ tiwantiwa. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Làbárè ìròyìn láti gbọ́ láti ẹnu Adédèjì Adédayọ̀ bí ó ti mú wá fún wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kọminú lórí àìsí àwọn onímọ̀ ẹ̀rọ tó dáńgájíá tó mọ tìfun tẹ̀dọ̀ àti àtúnṣe sí àwọn ẹ̀rọ tí wọ́n fi ń ṣe ìwòsàn àrùn jẹjẹrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Dókítà Ramatu Hasan tí ó jẹ́ alámòjútó ètò ní ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ètò ìlera ló sọ ọ̀rọ̀ ọ̀hún nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Àbújá. Ó sọ wípé ó jẹ́ ohun tó ṣe ni láàánú pé orílẹ̀-èdè Nàìjíríà kò ní àwọn ilé-iṣẹ́ ńláńlá tó mọ̀ nípa tìfun tẹ̀dọ̀ àti àtúnṣe àwọn ẹ̀rọ tí wọ́n fi ń ṣe ìtọ́jú àrùn jẹjẹrẹ. Bẹ́ẹ̀ ni kò sí àwọn onímọ̀ ẹ̀rọ tó dáńtọ́ láti tún àwọn ẹ̀rọ ọ̀hún ṣe, èyí tó sì ń fa orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn ní ẹ̀ka ètò ìlera. Ó tún fi kún wípé bí àwọn ilé-iṣẹ́ aládàáni bá lè kún ìjọba àpapọ̀ lọ́wọ́ ṣiṣẹ́ lórí rẹ̀, ìṣòro jẹjẹrẹ yóò di ohun àfihẹ́yìn tí egun alárè ń fi ṣọ. Kò ṣàìsọ wípé ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tó ń ṣàmójútó ètò ìlera ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀, èyí tí mínísítà fún ẹ̀ka náà ìyẹn Pòfẹ́sọ̀ Isaac Adéwọlé jẹ́ alága rẹ̀ láti rí sí dídá àwọn ibi ìtọ́jú àìsàn jẹjẹrẹ kalẹ̀ lọ́pọ̀ yanturu ní ibi tí àwọn tó bá ní àrùn ọ̀hún yóò máa lọ láti gba ìwòsàn tó péye. Bẹ́ẹ̀ náà ló tún sọ ọ́ di mímọ̀ pé ilé-iṣẹ́ náà ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ilé ìfowópamọ́ àgbáyé ìyẹn World Bank àti àjọ alágbélébù pupa ìyẹn Red Cross Society láti pèsè àwọn ẹ̀rọ tó ń ṣe ìtọ́jú àrùn jẹjẹrẹ lọ́pọ̀ yanturu kí àwọn ilé ìwòsàn tí yóò sì máa ṣe ìtọ́jú àìsàn ọ̀hún lè pọ̀ sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, 7 nínú àwọn ilé ìwòsàn àìsàn jẹjẹrẹ náà ni àwọn yóò dá sílẹ̀ ní àárín ọdún 2017 tí a wà yìí, tí àwọn yóò sì dá 7 mìíràn sílẹ̀ ní àárín ọdún tó ń bọ̀. Alága ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó ilé ìgbìmọ̀ aṣòfin àgbà èyí tó ń rí sí ọ̀rọ̀ iléeṣẹ́wọ̀gbẹ́ àti ìpèsè ohun amáyédẹrùn ní àárín ìlú, aṣòfin Ali Wakili ti rọ ìjọba àpapọ̀ láti ṣe àfikún iye owó oṣù tí àwọn òṣìṣẹ́ tó kéré jù lọ ń gbà kí wọ́n lè kojú gbogbo kùdìẹ̀kudiẹ tó ń dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí. Aṣòfin Wakili ló pè fún àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jù lọ nígbà tó lọ sí ibi ètò ìpàdé kan èyí tí àjọ tó ń kóròyìn jọ ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn News Agency of Nigeria gbé kalẹ̀ ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, bí owó oṣù àwọn òṣìṣẹ́ náà kò ti kúrò ní 18 náírà tó ti wà látọdún yìí, síbẹ̀ gbogbo ohun tí wọ́n ń fi owó ọ̀hún rà ló ń gbówó lórí lójoojúmọ́, èyí tó sì mú ayé le koko fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàtàkì jùlọ àwọn òṣìṣẹ́ ìjọba. Bí ó tilẹ̀ jẹ́ wípé
aṣòfin náà gbóríyìn fún ìṣèjọba ààrẹ Muhammadu Buhari lórí sísa ipá rẹ̀ láti dá ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà padà sí ibi tó yẹ kó wà, àmọ́ ó sọ wípé ìjọba kò tí ì ṣètò lórí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbáyé gbádùn wọn. Ó wá rọ ìjọba àpapọ̀ láti sa gbogbo ipá wọn wá ojútùú sí gbogbo ìṣòro èyí tí àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ń kojú kí wọ́n sì mú ìdẹ̀rùn wọn lọ́kùnkúndùn. Ó tún fi kún un pé bí ìjọba bá sì ti fi owó kún owó oṣù wọn, kí ó fi ààyè sílẹ̀ fún àwọn òṣìṣẹ́ náà láti mọ ipa rere lórí àfikún náà, kì í ṣe pé kí ìjọba àpapọ̀ fi owó kún owó oṣù àwọn òṣìṣẹ́ kí wọ́n tún máa fi owó orí àti àwọn owó mìíràn gé kúrò. Àjọ tó ń ṣe àmójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn National Emergency Management Agency (NEMA), ti rọ àwọn ọlọ́jà àti àwọn oníṣòwò láti má ṣe máa ṣe àwọn ohun tó lè fa ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ní àwọn ọjà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gá àgbà àti olùdarí yanyan àjọ NEMA, Alhaji Mohammed Sidi, ló sọ ọ̀rọ̀ ìyànjú náà nígbà tó ń pín oúnjẹ àti ohun èlò ìkọ́lé fún àwọn tó fara kááṣá nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná èyí tó ṣẹlẹ̀ nínú ọjà Nguru ní ìpínlẹ̀ Yobe. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jáde tó gba ọwọ́ alukoro àjọ NEMA jáde, ìyẹn Malam Sani Dati, ní ìlú Maiduguri, Sani Sidi fi ọkàn àwọn ènìyàn balẹ̀ pé àjọ náà yóò tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ lójúnà àti dènà ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ní àwọn ọjà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Kò ṣàìsọ wípé dandan ni kí àwọn máa ṣe àrídájú ìgbégidínà ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná àìròtẹ́lẹ̀ ní àwọn ọjà kí àwọn ènìyàn lè mọ̀ wípé ètò ààbò wọn àti dúkìá wọn mumúláyà ìjọba àpapọ̀. Torí pé ìṣẹ̀lẹ̀ iná jẹ́ ọ̀kan gbòógì tó ń jẹ́ kí àwọn ènìyàn máa pàdánù ohun ìní wọn. Ẹ̀wẹ̀, aṣòfin Alhaji Ahmed Lawan kẹ́dùn pẹ̀lú àwọn tó fara kááṣá ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná èyí tó ṣẹlẹ̀ nínú ọjà Nguru ní ìpínlẹ̀ Yobe. Bẹ́ẹ̀ ló tún sọ wípé àwọn ohun tí àjọ NEMA pín fún àwọn ènìyàn dúró gẹ́gẹ́ bí ohun tí yóò dí díẹ̀ nínú ojú ọgbẹ́ tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún dá sí wọn lára. Lákòótán, aṣòfin Lawan ṣèlérí láti ran àwọn ọlọ́jà náà lọ́wọ́ bẹ̀rẹ̀ okòòwò wọn padà pẹ̀lú àrọwà láti máa ní àwọn ohun tó lè máa dáàbò bò wọ́n lọ́wọ́ ewu iná, kí wọ́n sì jìnnà sí iṣẹ́ àti àfọwọ́fà kankan tó lè mú ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná wáyé. Ẹ̀wẹ̀, àwọn nǹkan bíi tòmátò alágolo, mílíkì, ìṣó tí wọ́n fi ń kanlé, sìpàgẹ́tì, páànù, òrùlé àti àwọn nǹkan mìíràn ni wọ́n pín fún àwọn tó fara kááṣá nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná èyí tó wáyé nínú ọjà Nguru ní ìpínlẹ̀ Yobe. Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, Ọba Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì, ti rọ àwọn ilé ẹ̀kọ́ gíga káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti rí dájú wípé agbègbè wọn tí wọ́n bá wà ń jẹ lára àwọn àǹfààní tí wọ́n ń ṣe nínú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n bá ń ṣe, kí àwọn àǹfààní náà má bàa fò sí ibì kan ju ibì kan lọ, kí ìtẹ̀síwájú sì lè wà fún ilé ìwé àti agbègbè rẹ̀. Ọọ̀ni sọ wípé eléyìí yóò mú ìrẹ́pọ̀ tó dán mọ́rán wà láàárín àwọn ilé ẹ̀kọ́ gíga náà àti àwọn agbègbè tàbí ìlú tí wọ́n bá wà. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé kò sí ìṣiṣẹ́ papọ̀ kankan láàárín Ifáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ìyẹn OAU, àti agbègbè rẹ̀, èyí tó lè mú ìgbèrú bá ìlú tí ilé ẹ̀kọ́ náà wà ní ẹ̀ka ti àṣà, ètò ọ̀gbìn àti àwọn ẹ̀ka mìíràn. Aláyélúwà náà sọ wípé Ifáfitì ọ̀hún kò ṣe àtìlẹ́yìn kankan fún àwọn ètò ìdàgbàsókè ọlọ́kan-ò-jọ̀kan tó ń wáyé láti ró àwọn ọ̀dọ́ ìlú Ifẹ̀ lágbára ní ẹ̀ka ètò àṣà, ètò ọ̀gbìn àti àwọn ẹ̀ka mìíràn. Gẹ́gẹ́ bí àìdùnnú ọba Ọọ̀ni, ìlú Ifẹ̀ fi sáré ilẹ̀ tó pọ̀ jin Ifáfitì ọ̀hún kí ààyè lè wà fún wọn láti kẹ́kọ̀ọ́ dé ojú àmì tí kò sì sí ohun ìjà tàbí asọ̀ tó lè dí àlàáfíà Ifáfitì ọ̀hún lọ́wọ́ láti ọdún 1962 tí wọ́n ti dá sílẹ̀. Àti wípé Ifáfitì ọ̀hún ń lo ère Odùduwà gẹ́gẹ́ bí ọ̀kan lára àmì ìdánimọ̀ rẹ̀, èyí tí ó túmọ̀ sí wípé wọ́n mọ ohun tí àṣà jẹ́, àmọ́ tí Ifáfitì ọ̀hún kò ṣe ohun kan
tó jẹ́ ohun ìwúrí fún ìlú Ifẹ̀ àti àwọn ènìyàn rẹ̀. Lákòótán, ọba Ògúnwùsì rọ Ifáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìyẹn OAU láti ṣe ìrànwọ́ tó bá tọ́ fún ìlú Ifẹ̀ kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn ìlú náà. Olóyè James Ọ̀hánẹfẹ̀ Ìbòrí tí ó padà dé sí orílẹ̀-èdè Nàìjíríà ti ṣí ìtàkùn ayélujára Twitter èyí tí ó fi @Chief Ìbòrí sí níbi agogo 8 òwúrọ̀ ọjọ́ Àìkú ìyẹn àná òde yìí. Nígbà tó máa fi di bíi agogo 3 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán, ọ̀rọ̀ bíi 3 ní àwọn olólùfẹ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní rí ní orí ìtàkùn Twitter ọ̀hún. Àkọ́kọ́ rẹ̀ ni ó kọ wípé ẹ káàárọ̀ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn good morning Nigerians. Èkejì ni fọ́nrán àwòrán bí àwọn olólùfẹ́ rẹ̀ ti ń kí i káàbọ̀ padà wá sílé tí òun náà sì ń dá wọn lóhùn ní ilé rẹ̀ tó wà ní Ọ̀gárà, tí ó sì kọ sí abẹ́ fọ́nrán àwòrán ọ̀hún pé inú òun dùn láti darapọ̀ mọ́ àwọn ènìyàn òun nítorí pé agbára ìṣèlú òun bẹ ní ọwọ́ wọn. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé agbára àná àti àjọyọ̀ àná pọ̀ rẹpẹtẹ. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀wẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni àwọn ènìyàn ti kọ padà sí orí ìtàkùn Twitter ọ̀hún ní ibi tí ẹlòmíràn ti ń kí kú oríire ìpadàbọ̀wálé àti ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀wọ̀n ní òkè òkun. Ní àwọn ẹlòmíràn ti ń bu ẹnu àtẹ́lu ọ̀nà tí ó gbà darí ìpínlẹ̀ Delta nígbà tó wà lórí ipò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀hún. Ẹ̀wẹ̀, ara àwọn olólùfẹ́ tó lọ kí olóyè Ìbòrí ní alága apá kan ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ Delta ìyẹn olóyè Adolọ Òkòtíé Ẹbọ, Ivi ti ìlú Ọ̀gárà, Mòsógà àti ìlú Ìjẹ̀rè wà lára àwọn ènìyàn tó lọ kí olóyè Ìbòrí. Ẹ̀wẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé òye kò fojú hàn lórí kíkí tí alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Delta náà lọ kí olóyè Ìbòrí, àmọ́ olóyè Ìgóyòtà Àmórì sọ wípé ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni olóyè James Ìbòrí ń ṣe àti àwọn alátìlẹyìn rẹ̀ tí kò sì sí nǹkan tó lè mú darapọ̀ mọ́ ẹgbẹ́ mìíràn. Ní báyìí, Ọlámìkúnlé Ọláolú ti wà lójú òpó láti fún wa níròyìn ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Ní bó ṣe kù ọjọ́ díẹ̀ kí ìjọba tuntun lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress kó gorí àlééfà nípínlẹ̀ Ondo, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí kò ṣẹlẹ̀ rí sí gómìnà ìpínlẹ̀ náà Dókítà Olúṣẹ́gun Mímíkò ló ti ń wáyé nípínlẹ̀ Ondo láàrin àwọn aṣòfin ilé aṣòfin ìpínlẹ̀ Ondo pẹ̀lú gómìnà Olúṣẹ́gun Mímíkò. Lọ́dún tó kọjá ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo ló fọwọ́ sí jíwèé ọ̀nà ilé fún abẹnugan ilé aṣòfin ìpínlẹ̀ Ondo arábìnrin Jùmọ̀kẹ́ Akíndélé wípé bó ṣe ń darí ilé aṣòfin ìpínlẹ̀ Ondo ó ní kò ń bá òfin mu tí kò sì tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo lọ́rùn lórí ìwà ìmọ̀tara ẹni nìkan. Lójú ẹsẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ondo Dókítà Olúṣẹ́gun Mímíkò ló wá pa láṣẹ fún àwọn ọmọ ilé aṣòfin ìpínlẹ̀ náà wípé kí wọ́n dá abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún padà tí wọ́n sì dá padà. Ṣùgbọ́n ní báyìí ọ̀rọ̀ ti bẹ́yìn yọ níbi àwọn ọmọ ilé aṣòfin ìpínlẹ̀ Ondo tí wọ́n fárígá mọ́ gómìnà ìpínlẹ̀ Ondo tó ń fárígá mọ́ lọ́wọ́ wípé abẹnugan ilé aṣòfin ìpínlẹ̀ Ondo arábìnrin Jùmọ̀kẹ́ Akíndélé ni kò ní rídìí jókòó gẹ́gẹ́ bí abẹnugan ilé aṣòfin ìpínlẹ̀ Ondo mọ́. Èyí ló mú kí wàhálà bẹ́ sílẹ̀ láàrin gómìnà Mímíkò àti àwọn ọmọ ilé aṣòfin ìpínlẹ̀ Ondo. Ìdíwọ́ ńlá lèyí jẹ́ fún Dókítà Olúṣẹ́gun Mímíkò láti tẹ́ pẹpẹ ètò ìṣúná ọdún 2017 nítorí wípé rògbòdìyàn ló ti wà láàrin àwọn ọmọ ilé aṣòfin àti gómìnà tí kò sí bí gómìnà yóò ṣe tẹ́ pẹpẹ ètò ìṣúná ọdún 2017 mọ́. Èyí ló tún mú kí àwọn àgbà ọ̀jẹ̀ àti àwọn ará ìlú máa sọ di mímọ̀ wípé ó kù díẹ̀ fún gómìnà Olúṣẹ́gun Mímíkò láti fipò sílẹ̀, kò tún yẹ láti máa tẹ́ pẹpẹ ètò ìṣúná ọdún 2017 mọ́, àti wípé ní ọjọ́ díẹ̀ síbi tá a wà yìí arákùnrin Olúwarótìmí Ọdúnayọ̀ Akérédolú yóò máa wọṣọ agbára gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo. Ọlámìkúnlé Ọláolú ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun. Ẹ káàbọ̀ padà láti ìpínlẹ̀ Ondo níbi tí Ọlámìkúnlé Ọláolú ti jábọ̀ ìròyìn fún wa.
láti iléeṣẹ́ tẹlifíṣọ̀n Orisun ìkànnì 168 lórí StarTimes decoder òun náà ni ìròyìn jákèjádò ilẹ̀ wa ti ń kàn sí yín ní báyìí ìròyìn ìdókòwò lẹ́ẹ̀ máa láǹfààní láti gbọ́ ẹ kú ìkàlẹ̀. Ẹgbẹ́ àwọn oníṣòwò epo bẹntiró ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Independent Petroleum Marketers Association of Nigeria IPMAN ẹ̀ka ti ìpínlẹ̀ Zamfara sọ wípé ìdí tí iye tí àwọn ènìyàn ìpínlẹ̀ náà fi ń ra epo bẹntiró ní iye tó gara kò ṣẹ̀yìn bí iye tí àwọn ibi ìjáposí ìyẹn dẹ́pò ń tà á fún àwọn ilé epo náà ṣe lọ sókè lálálá. Alága ẹgbẹ́ IPMAN ní ìpínlẹ̀ Zamfara Alhaji Siwaju Kamba ló sọ ọ̀rọ̀ ọ̀hún nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Gusau. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ náà ló ń gba ẹnu alága wọn fèsì sí àwọn ẹ̀sùn tí ẹ̀ka Department of Petroleum Resources fi kàn wọ́n lórí gbígbé owó gegele lé orí epo bẹntiró tí àwọn ilé epo mìíràn sì tún ń kọ̀ láti tà fún àwọn ará ìlú. Gẹ́gẹ́ bí ìròyìn tí ó tẹ tẹlifíṣọ̀n Orisun lọ́wọ́, àwọn ilé epo méje ní Department of Petroleum Resources ti pa látàrí owó gọbọi tí wọ́n ń ta jálá bẹntiró kan fún àwọn ará ìlú, èyí tó ń dàbí ìnira fún àwọn ènìyàn, àti lórí ẹ̀sùn kíkọ̀ jálẹ̀ láti ta epo náà fún àwọn ará ìlú àti àwọn ẹ̀sùn mìíràn ló mú iléeṣẹ́ DPR ti àwọn ilé epo bẹntiró náà pa ní Ọjọ́bọ̀ tó kọjá. Adelé olùdarí iṣẹ́ ní iléeṣẹ́ Department of Petroleum Resources ọ̀hún tó wà ní ẹkùn ìlú Kaduna Alhaji Abdullahi Abawa tí ó ṣíwájú àwọn òṣìṣẹ́ tí ó lọ ti àwọn ilé epo méje náà pa sọ wípé oríṣiríṣi ìwà kò tọ́ àti ìwà ìní àwọn ará ìlú lára ni ó sodo sí ẹ̀ka òwò epo rọ̀bì ní orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán, Kamba sọ wípé ohun kan gbòógì tó ṣokùnfà fífi owó kún 150 náírà ìyẹn 145 naira tí wọ́n ń ta epo ọ̀hún tẹ́lẹ̀ kò ṣẹ̀yìn bí àwọn ilé ìjáposí ìyẹn dẹ́pò tó ń tà fún àwọn oníṣòwò epo náà ti fi owó gegele kún iye tí wọ́n ń tà fún àwọn onílé epo. Àsìkò ti tó láti kan lu pápá bí Elijah Adégòkè yóò ti máa mú ìròyìn eré ìdárayá wá fún yín. Agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà Emmanuel Emenike ti ké gbàjarè sí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles láti múra dáadáa sílẹ̀ lásìkò tí wọn yóò kojú Indomitable Lion ti orílẹ̀-èdè Cameroon ní ìfẹsẹ̀wọnsẹ̀ ìpèrèdè ìfẹ̀yẹ àgbáyé tí ó wáyé fún orílẹ̀-èdè Russia lọ́dún 2018. A rántí wípé orílẹ̀-èdè Cameroon ló gba adé ìdíje ìfẹ̀yẹ tilẹ̀ adúláwọ̀ AFCON ti ọdún 2017 tó wá sópin lọ́jọ́ àìkú tó kọjá lẹ́yìn tí wọ́n fi àgbà hàn ikọ̀ ti orílẹ̀-èdè Egypt ní àmì ayò 2-1 ní ìpele àṣekágbá tó wáyé ní orílẹ̀-èdè Gabon tí wọ́n gba àlejò rẹ̀. Eléyìí ló mú kí orílẹ̀-èdè Cameroon gba adé ìdíje ọ̀hún ní ẹ̀ẹ̀márùn ọ̀tọ̀ọ̀tọ̀ léraléra gẹ́gẹ́ bí akọni ní orílẹ̀-èdè. Emenike tó ṣàlàyé ìdí tí orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ fi rí dájú wípé wọ́n gbé igi dínà ikọ̀ Cameroon láti má ṣe fi ẹ̀yìn wọn gbolẹ̀ lásìkò tí wọn yóò jọ wákò ní ìfẹsẹ̀wọnsẹ̀ ìpèrèdè ìfẹ̀yẹ àgbáyé ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún tó wáyé ní ìpínlẹ̀ Uyo ní ìparí oṣù kẹjọ ọdún tí a wà nínú rẹ̀ yìí, nígbà tí ìgbésẹ̀ kejì yóò wáyé lọ́jọ́ kẹrin rẹ̀ táwọn méjèèjì yóò sì kojú ara wọn. Ó tẹ̀síwájú nínú rẹ̀ wípé ikọ̀ Cameroon jẹ́ ikọ̀ kan tí wọ́n fakọyọ dáadáa nínú ìdíje AFCON tí ó wá sópin láìpẹ́ yìí pẹ̀lú ìṣọwọ́ gbá bọ́ọ̀lù wọn nínú ìdíje ọ̀hún tó tẹnubẹ́po láìpẹ́ ìfihàn wípé ikọ̀ ọ̀hún ṣe dáadáa nítorí ó yẹ kí wọ́n gba adé ìdíje AFCON fún ọdún 2017 fún ipa ribiribi tí wọ́n kó ní ìpele àṣekágbá èyí tí ó wá sópin. Fún ìdí èyí, orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ rí dájú wípé wọ́n múra sílẹ̀ dáadáa láti jáwé olúborí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n yóò jọ kojú ara wọn tí ikọ̀ Super Eagles àti Indomitable Lion ti Cameroon tí wọ́n yóò jọ wákò ní ìdíje ọ̀hún. Elijah Adégòkè ló jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orisun. Ìròyìn jákèjádò ilẹ̀ wa kò ní jọba ìlọ àmọ́ kí a tó máa lọ ẹgbẹ́ àwọn kókó rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ní alẹ́ òní, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti orílẹ̀-èdè Amẹ́ríkà kọ̀ jálẹ̀ lórí òté tí ààrẹ Donald Trump gbélé àwọn orílẹ̀-èdè méje kan. Ààrẹ Muhammadu Buhari sún ọjọ́ ìpadàbọ̀ wálé rẹ̀ síwájú kí ó lè ṣe ìtọ́jú àìlera rẹ̀. Aṣòfin Ali Wakili rọ ìjọba àpapọ̀ láti ṣe àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ.
Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ rọ àwọn ilé ẹ̀kọ́ gíga tó wà ní orílẹ̀-èdè yìí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ará ìlú agbègbè ibi tí wọ́n bá wà. Tó kì í dùn púpọ̀, ṣé báyìí náà ni ọbẹ̀ oge. Ìròyìn jákèjádò wa fún ti tàṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́tí bá a gbọ́ ti àṣálẹ́ òní. Tọ́lá òní bá wa nínú sàárè láṣẹ Elédùà. Àmọ́ kí ó tó di ọ̀la tá ò mú ọ̀tún ìròyìn wá fún yín, ẹ jẹ́ kí a rántí wípé olórí ogun ni ogun dojúkọ. Ní ohun gbogbo tí a bá ń là kọjá àbí tó bá ń dojúkọ wá, ẹ jẹ́ kí a máa jẹ́ alágbára àti akíkanjú torí pé bóyá a ó ṣẹ́gun rẹ̀. Sekinat Ọláìdẹ́rajì ló ń kí yín pé ó dàárọ̀, ọ̀kọ̀ọ̀kan la ó jì.